Àtíkù lòun ò gbà àfi kí Tinubu lọ. Ohun tí àwọn èèyàn ti rò ní pé pẹ̀lú bí gbogbo àwọn gómìnà PDP ṣe dìde lọ́wọ́ kan tí wọ́n ní àwọn kò ní bá Àtíkù ṣe, pé ibi tó bá fẹ́ lọ fúnra ẹ̀ ni kó máa dá lọ, pé níṣe ni Alhaji Àtíkù Abubakar, igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ yìí, yóò jókòó jẹ́ báyìí tí yóò ní òun ti sọ̀rẹ́ńdà, òun kò jàǹpátá mọ́, kó sì gbà pé àwọn aráalé òun nínú PDP kò fẹ́ràn òun. Àmọ́ Àtíkù kò ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn tí àwọn gómìnà ti rìjẹ́ẹ̀tì ẹ̀ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó tí wọ́n kọ̀yìn sí tààrà, níṣe ló tún jáde lákọ̀tun, ariwo tó sì ń pa ni pé òun kò ní gbà, Tinubu kò ní ṣe sáà kejì sẹ́ẹ̀, gbogbo ohun tó bá gbà làwọn máa fún un. Ohun tó ń ya àwọn èèyàn lẹ́nu ni pé ààrẹ Bọ́lá Tinubu kò tí ì bẹ̀rẹ̀ ìpolongo láti ṣe sáà kejì nítorí àwọn ohun tó ń bá òun náà fà á gẹ́gẹ́ bí ààrẹ fẹ́rẹ̀ lè ju agbára ẹ̀ lọ. Nígbà tí Tinubu kò bá tí ì bẹ̀rẹ̀ ìpolongo tirẹ̀, tí Gbàrànmí Àtíkù wá fẹ́ di ẹlẹ́rù tí ajínigbé yóò dọkọ, ọ̀rọ̀ náà kò wá ní nǹkan míì nínú bẹ́ẹ̀. Bó bá jẹ́ ètò tí àwọn Àtíkù ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ ni, òun àti Nasiru El-Rufai, ọmọ ẹgbẹ́ PDP, ọmọ ẹgbẹ́ APC, àmọ́ tó ti lọ sínú SDP báyìí, tó bá jẹ́ ohun tí wọ́n ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ ni, kò sí ohun tí ìbá tún dáa bíi ẹja lórí iyán mọ́. Wẹ́rẹ́ báyìí ni wọn ìbá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí Tinubu lọ́wọ́, tí wọn yóò sì ré e dànù sí kànga nílé ìjọba. Lójú ara tiwọn, àwọn ti parí ètò nítorí wọ́n ti mú Peter Obi mọ́. Ètò náà ni pé Àtíkù yóò kó ẹgbẹ́ PDP wá, Obi yóò kó Labour wá, El-Rufai yóò kó àwọn SDP àti ẹgbẹ́ míì tó bá tún rí wá. Wọn yóò sì jọ parapọ̀ láti dá ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀. Níbẹ̀ ni Tinubu àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ yóò sì ti yàgbẹ́ sára. Ńlá Àtíkù yóò bá yọ bí ìràwọ̀ ọ̀sán tí bàgbà lẹ́rù, yóò sì sọ ara rẹ̀ di kán tí jábẹ̀, yóò máa tẹ̀lẹ̀ bí ẹni pé òun nìkan lọ́lọ́run dá lọ́jọ́ Monday, tí yóò sì wo àwọn tó kù bíi pé Ọlọ́run kọ́ ló dá àwọn. Lójú òun àti El-Rufai, kò sóhun tó dáa ju ètò tí àwọn gbé kalẹ̀ yìí lọ, ohun tó sì jẹ́ kí wọ́n máa ṣe fáàrí òfófó yẹ̀yẹ̀ kiri nìyẹn. Àmọ́ bí ìgbà tí èèyàn kọ́lé sójú òfurufú lè ròǹgbà wọn náà padà já sí, nítorí ilé òfurufú kì í rí ẹsẹ̀ fi múlẹ̀, afẹ́fẹ́ díẹ̀ ni yóò gbé lọ. Àti pé rírò ní tèèyàn, ṣíṣe ni ti Ọlọ́run. Bí wọ́n ti ń dètè nì, bẹ́ẹ̀ làwọn alátakò wọn náà ń dètè tiwọn. Àfi wì lẹ́ẹ̀kan náà tí wọ́n ya lù wọ́n bí ọ̀wàrà òjò. Ọ̀rọ̀ Àtíkù kò sì yàtọ̀ sí aláṣọ funfun táwọn ayé da àgbá epo pupa sí lára. Ní gbogbo ẹ̀ bá fọ́ pẹ́tẹ́. Àwọn gómìnà PDP ní níṣe ló sì dàbí pé nítorí Àtíkù ni wọ́n ṣe pèpàdé wọn. Bí wọ́n ti pàdé báyìí ni wọ́n yí Àtíkù lágbòdà ná, nítorí wọ́n sọ fún gbogbo ayé pé àwọn kò bá Àtíkù lọ síbi tó bá ń lọ o. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn PDP kò ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan nítorí ìbò tó ń bọ̀. Bó bá jẹ́ àwọn Tinubu gan ni wọ́n ju bọ́ǹbù ọ̀rọ̀ báyìí, kò gbọ́dọ̀ le jù bẹ́ẹ̀ náà lọ. Nítorí búlò ńlá ni ẹ̀ṣẹ́ burúkú nísàlẹ̀ àgbọ̀n, Àtíkù bàdí lọ sílẹ̀, ó sì jókòó jẹ́. Ọ̀rọ̀ náà ká ọ̀kan nínú àwọn tí wọ́n ń tẹ̀lé lára, ìyẹn Délé Mọ̀mọ́dù, ó sì sọ pé nínú ohun tó ṣẹlẹ̀ yìí, ìyẹn ọ̀rọ̀ tí àwọn gómìnà yìí sọ, òun rí ọwọ́ àwọn Tinubu níbẹ̀, pé ó lè jẹ́ Tinubu ló ń lò wọ́n, ó fẹ́ fi wọ́n fọ́ ẹgbẹ́ PDP ni. Fún ẹni tó bá mọ òṣèlú Nàìjíríà, irú eléyìí kì í ṣe àjòjì rárá. Kò sí àrà táwọn olóṣèlú kì í dá, kò sì sí ohun tí wọn kò lè ṣe láàrin ara wọn. Bí èèyàn bá tú ìsàlẹ̀ ọ̀rọ̀ àwọn gómìnà PDP yìí wò dáadáa, bó bá kan Tinubu níbẹ̀, kò sí ẹni tí ìyẹn yóò yà lẹ́nu. Ṣebí bí a ti ṣe ń wí yìí, pósítà Tinubu fúnra ẹ̀ ti lọ káàkiri, ó ti wà ní Àbújá, ó wà ní Rivers àti àwọn ìpínlẹ̀ míì tí wọ́n ti ń kàmpéènì lọ pé Tinubu gbọ́dọ̀ ṣe sáà kejì. Àmọ́ kíá ni iléeṣẹ́ ààrẹ ti ní àwọn kò mọ kinní kan nípa ẹ̀, pé àwọn ò rán àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ náà níṣẹ́ tí wọ́n ń ṣe. Nítorí wàhálà tó wà nílẹ̀ báyìí ló bá Tinubu kó yanjú ìṣòro Nàìjíríà náà lóhun tó mú un lára. Àmọ́ a ti gbọ́ irú ẹ̀ rí, kódà a ti rú irú ẹ̀ rí pàápàá. Ohun táwọn èèyàn ń sọ nìyẹn, pé báwọn olóṣèlú ti ń ṣe rèé, tí wọn yóò máa polongo ara wọn, tí wọn yóò sì láwọn kò mọ kinní kan nípa ẹ̀ rárá, tí gbogbo ọ̀rọ̀ náà yóò sì padà já sí pé aluwalá ológbò lásán ni gbogbo ẹ̀ náà
ọgbọ́n àti kẹranjẹ ni. Nítorí kọlùkọlù òjijì tó kọlù Àtíkù tó sì jẹ́ kó ta gọ́ọ̀gọ́ yìí, àwọn èèyàn ti rò pé yóò sinmi ni, pé òun náà yóò ti mọ̀ pé níbi tí ọ̀rọ̀ dé yìí òjò tó ń rọ̀ lọ́wọ́ yìí kò ní jẹ́ kí eégún òun jáde, torí àpọ̀jù òjò ní ilé eégún wọlé kẹ̀ríkẹ̀rí. Àmọ́ lójijì l'Àtíkù fò jáde, kò sì jẹ́ kí ọ̀rọ̀ náà tutù rárá. Ó jáde pẹ̀lú ìkanra ní pàápàá. Ó ní ètò tí àwọn gbé kalẹ̀ ju ti àwọn gómìnà PDP wọ̀nyí lọ. Ó ní ọ̀rọ̀ ti kọjá wọn, nítorí rélùwéè tó ti gbéra ní tẹ̀sán ni ẹni tó bá fẹ́ dá a dúró láàrin méjì ọ̀nà tọ́hún lè farapa gidi. Ó ní bí àwọn gómìnà PDP bá ń lérí láàrin ara wọn ni wọ́n ti ń ṣe. Àwọn ọmọ ẹgbẹ́ PDP jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà kò ní gbà fún wọn, wọn yóò sì já wọn sílẹ̀ lójú ọ̀nà ni. Ó ní iṣẹ́ tí àwọn gbé dání yìí sábò tàfíyà làwọn ń pè lédè Haúsá, yẹn náà sì ní ọ̀nà tuntun. Àwọn èèyàn sì ti wà lẹ́yìn àwọn, kò sì sí ohun tí gbogbo wọn fẹ́ ju pé kí Tinubu sá máa lọ. Ó ní àti Labour àti PDP àti SDP pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ míì lóríṣiríṣi ní àwọn ti jọ fọwọ́ sí pé Tinubu gbọ́dọ̀ lọ, òun Àtíkù sì máa ṣáájú wọn. Bí ọmọdé kan bá dìde tó ń dá kelúkelú tó ṣe àyà gbangba pé kí bàbá àgbà kan wá dán oògùn wò lára òun, àwọn àgbàlagbà tó bá wà nítòsí yóò pe bàbá àgbà náà sẹ́yìn. Wọn yóò sọ fún un pé kó jẹ́ kí àwọn kọ́kọ́ wádìí ohun tí ọmọdé náà gbójúlé, torí bí kì í bá ṣe pé ajá ní àgbójúlé kan kò ní máa rìn kó tún máa ré kende níwájú ẹkùn, tàbí kó máa lérí pé òun yóò fa ẹkùn lẹ́wù ya. Ìyẹn ni wọ́n ṣe wádìí Àtíkù wo pé kí ni ìdí agbára tuntun tó ní yìí àti pé kí ló wà lọ́kàn ẹ̀ tí yóò ṣe. Nígbà náà ni wọ́n sọ pé kò sóhun méjì tó ń kí Àtíkù láyà lásìkò yìí ju ẹjọ́ tí wọ́n dá l'Amẹ́ríkà yìí lọ. Amẹ́ríkà ti dájọ́ pé àwọn ìwé àṣírí ìwádìí kan tí wọ́n ti ṣe nípa Tinubu tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ kokéènì gbígbé pé kí wọ́n kó àbájáde ìwádìí náà síta fáyé rí. Àgbójúlé Àtíkù ni pé bí ìwádìí náà bá jáde wọn yóò lò ó láti fi sọ pé Tinubu kò lè díje du ipò ààrẹ ní Nàìjíríà, nítorí ẹni tí ilé ẹjọ́ ti dá lẹ́bi ni pé ó ti hùwà tí kò tọ́ l'Amẹ́ríkà. Ó gbé kokéènì, wọ́n sì ti dá a lẹ́bi. Ohun tí wọ́n ní Àtíkù gbójúlé tó fẹ́ lò nìyẹn. Àmọ́ ẹ̀rín làwọn ọmọ Tinubu fi ń rìn nígbà tí wọ́n gbọ́ bó ti tún bẹ̀rẹ̀ sí lérí tó ń léka. Wọ́n ní ìwọ̀nba owó dọ́là tó kù lọ́wọ́ ẹ̀ ló fẹ́ lọ fi ṣòfò yẹn. Nígbà tó bá tún bẹ̀rẹ̀ ẹjọ́ kan l'Amẹ́ríkà, wọ́n ní ìwé tó ń pariwo yìí kò sí àṣírí kankan níbẹ̀ mọ́, tàbí pé ọ̀rọ̀ kan wà nídìí ẹ̀ mọ́. Ohun tó sì jẹ́ kí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olórí àwọn agbẹnusọ fún Tinubu jáde nìyẹn. Ó ní fún bíi 30 ọdún ni wọ́n ti gbé ìwádìí tí wọ́n ń wú yìí síta, tó sì ti wà lórí ayélujára káàkiri. Ó ní gbogbo èèyàn ló ti rí i, wọ́n sì ti rí bí ẹjọ́ náà ti jẹ́, àti pé kì í ṣe ẹjọ́ tí wọ́n fi dá Tinubu lẹ́bi, bó tilẹ̀ jẹ́ wọ́n gbẹ́sẹ̀ lé àwọn owó ẹ̀ kan. Ó ní tó bá jẹ́ ọ̀rọ̀ náà le tó bí Àtíkù ti ń fọ́n ká ẹ̀ yìí ni, ìbá ti ṣòro fún Tinubu láti máa wọ ilẹ̀ Amẹ́ríkà fàlàlà bó ti fẹ́. Àmọ́ ní gbogbo ìgbà tó bá wu ààrẹ ló ń kiri Amẹ́ríkà, táwọn ọlọ́pàá ibẹ̀ kò sì bí ní nǹkan kan rí. Ó ní gbogbo ariwo tí Àtíkù wá ń pa bíi pé ó bá wọn sọ l'Amẹ́ríkà yìí, àbí bíi wípé ọmọ ìyá Donald Trump tó ṣẹ̀ṣẹ̀ di ààrẹ wọn ni. Ó ní ariwo ìyàwó kékeré tí wọ́n fẹ́ ìyàwó tuntun lé ni o, ara ló ń ta bàbá. Àtíkù kò gbà pé ara ń ta òun ni, nítorí ìwádìí fi hàn pé òun náà ti ń kó àwọn lọ́ọ̀yà míì jọ. Àwọn lọ́ọ̀yà tó sì ti lò tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Tinubu yìí ti ń dúró, àwọn náà ń gbáradì. Wọ́n ń retí kí àwọn FBI àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DEA l'Amẹ́ríkà kó àwọn ìwé Tinubu yìí jáde ni. Wọ́n ní bí àwọn ìwé náà bá ti jáde, ìgbà náà ni Tinubu àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ yóò mọ̀ pé kọ́hún ní jẹ́ké yóò yọ̀, àti pé nígbà tí ọ̀rọ̀ bá dójú ẹ̀ tán, òun náà yóò rí pé eyín mú ju abẹ lọ, torí eegun tí eyín bá tẹ̀ tí kò bá fọ́, apá abẹ kékeré kò ká. Àwọn tó wádìí Àtíkù ní kì í ṣe pé ọ̀rọ̀ náà tí yé òun pàápàá, àmọ́ ó ń ṣe bí aṣáájú fáwọn èèyàn ẹ̀, nítorí kò fẹ́ kí El-Rufai tó sá lọ kúrò lẹ́yìn òun. Bẹ́ẹ̀ ni kò fẹ́ ohunkóhun tí yóò ṣẹ̀rù bà Peter Obi tí yóò fi ní òun kò ṣe àṣepọ̀ kankan mọ́. Ìyẹn ló jẹ́ kó jáde tó sì tètè ṣe ọkàn akin tó ń sọ pé bí ẹṣin bá dáni àtúngùn ni, pé kàkà kí eku má jẹ sèse kó kúkú fi ṣe àwàdànù bí òun fúnra ẹ̀
kò bá lè di ààrẹ àjẹ́ pé Tinubu náà kó padà wálé ni kó fa Àbújá sílẹ̀ fáwọn. Bí ọ̀rọ̀ náà yóò ti wá rí lẹ́nìkan kò tí ì mọ̀ o, torí kò sẹ́ni tó lè sọ ibi tí kinní náà yóò forí sọ. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé bí àwọn Tinubu náà ti ń ṣe bíi pé kinní náà kò ká àwọn lára yẹn, wọ́n ní ó jó wọn lára o, pé tí kò bá jẹ́ bẹ́ẹ̀ kò dùn mí àgbàlagbà ń bú ọ̀pá ó ń bú Ṣàngó nítorí iyán àná táwọn ọmọdé ilé jẹ. Ó sì ń sọ pé kinní náà kò dùn òun, bó bá fẹ́ dùn kọ́ o. Àwọn Tinubu náà kò fẹ́ kó jẹ́ àsìkò yìí ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò tún jáde. Ohun tó sì ń ṣe wọ́n l'Amẹ́ríkà tí wọ́n fi tún fẹ́ gbẹ̀yìn yọ sí i kò yé òun àtàwọn èèyàn ẹ̀. Nídìí èyí àwọn náà ti bẹ̀rẹ̀ sí tẹ bọ́tìnì lóríṣiríṣi l'Amẹ́ríkà níbẹ̀. Wọ́n ń wo bí wọn yóò ti ṣe pé bóyá ó ṣeé ṣe kí ìwé náà má jáde, tàbí tó bá jẹ́ pé dandan ni kó jáde, ọ̀nà tí kò fi ní lè ṣe é lò fáwọn alátakò àwọn ní Nàìjíríà. Pàápàá Àtíkù tó ń pariwo kí àwọn mú orí wá kí àwọn fi ọrùn sílẹ̀ lórí ọ̀rọ̀ tí kò kàn níbì kankan. Bẹ́ẹ̀ ni Àtíkù kò sì gbà, ó ṣáà ń lérí pé àwọn yóò jọ ta tán délẹ̀ ni, nígbà tí àwọn èèyàn sì rí eré burúkú tó ń sá bíi ti ẹni tó fẹ́ gan mọ́tò móòlù ẹ̀ tó ti ṣí yìí. Wọ́n wojú ara wọn, wọ́n sì ń béèrè lọ́wọ́ ara wọn pé lórí ọ̀rọ̀ Tinubu yìí ṣé máàlù Àtíkù yìí ò ní ṣera ẹ̀ léṣe ṣá. Bí kinní ọ̀hún sì ti rí gan-an nìyẹn. Ọláyíwọlá Alága ló ń wádìí ọ̀rọ̀ àwọn Tinubu àti Àtíkù yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.